Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. A ti jáde lónìí, àní jáde lékú lọ́wọ́ o. Pípadà wọlé wa, àní délé bókú ọmọ, àní délé bókú aya, àní délé bókú ọkọ. A máa mọ̀ ọ́ ṣe o, ayé ò ní kọ̀dé àmọ́ ọ́ ṣe dẹ̀ wá. A ti mọ ayé, ayé ti mọ̀ wá. Ọba òkè má jẹ́ ayé ọ̀fọ̀ ayé hàn wá o. Àní wà bákan náà bí omi adágún, àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́ o. Ìtúwọ́ ọlọ́jà, ìtúwọ́ ọlọ́jà. Ẹlòmíì ń ṣiṣẹ́ ni kò lákòjọ. Ẹlòmíì ń ṣiṣẹ́ ni bó ti ń jèrè bí ọba na sórí àárẹ̀ yóò sì fi san gbèsè. Ayé kórìíra ẹlòmíì láì nídìí. Gbogbo ẹni tó bá ṣoore fún wọn tún kọ̀dí àìmọ̀ ṣe dà á. Ẹbí kórìíra rẹ̀, aráalé kórìíra ẹ̀, àwọn ọmọ tó bínú náà kórìíra ẹ̀. Àbí ọkọ tó tiẹ̀ fẹ́ sílé gan sọ pé àwò ibi tí ó gbé dé, àgbọ̀ ọ̀nà tí ó gbé gbà súnmọ́ bí, jókòó tì mí kọ́gbọ́n. Ǹjẹ́ tí mo fẹ́ yọ̀ǹda fún ẹ̀ kò ná lówó? Kò ṣe kí ni? Kò ná lówó. Tó bá ṣiṣẹ́ yìí, Ọlọ́run ó lò ní sábàbí fún ọ, ọ bọ̀ lọ́wọ́ amúnisìn ni. Ọ̀gbọ́, lọ́ọ́ bá mi wá iṣu ògìrì sákọ́. Ọ̀nà méjì làwọn àgbàlagbà gbà pé iṣu yìí o, àwọn ẹlòmíràn ní iṣu ìgọ́. Ṣùgbọ́n ògìrì sákọ́ yìí, òun lọ́pọ̀lọpọ̀ èèyàn ló gbajúmọ̀ lẹ́kọ̀ọ́ tí gbogbo èèyàn mọ̀. Ògìrì sákọ́ yìí ẹ̀gún tí ó kúnná, èpo ọ̀bọ̀ ẹ̀gún tí ó kúnná, ẹ̀gún papọ̀ mọ́ ata ìjọ̀sì. Ewé àjẹ́ ọ̀bàlé, òun náà ní jẹ́ àjẹ́ òfòlé, òun náà ní jẹ́ ewé afẹ́lóru. Ẹ ti gún tán, ẹ wá lọ wọ oje làpálàpá funfun, oje igi rẹ̀. Ṣé mo bá ṣe gbà tá a bá fẹ́ fọnu ọmọdé hùn ní kékeré? Ẹ gba oje rẹ̀, yọ pọ̀ o. Iṣẹ́ yìí ṣòro sí o. Àmọ́ tó bá ṣe tán, o ti bọ́ lọ́wọ́ amúnisìn ni. Oje igi làpálàpá nìkan ló nídìí. Oje rẹ̀, tara ẹ̀yẹn, làpálàpá funfun ni o, kì í ṣe pupa o. Oje rẹ̀ yìí lọ́ wàá fi po ọṣẹ yìí. Ṣọ́ǹgbọ́, omi mi ò ní là á o, kì í ṣọṣẹ tí pọ̀ lọ títí o. Mo ṣá gbìyànjú kó máa wẹ̀ lálaalẹ́ pẹ̀lú omi gbígbóná. Wàá gẹ̀ẹ́tì ara rẹ̀. Ìka èèyàn àbúrò ọba ìnira òun. Ṣé kò jẹ́wé ìyá àti ìgbùlọ kọ́ máa ju bẹ́ẹ̀ lọ? Kékeré labẹ́rẹ́ kéré tí fi lànà fókùn. Kékeré lata kéré tí fi sọ̀kò ojú. Ẹ lọ dán wò. Ó ní agbára lóòótọ́, ṣùgbọ́n agbára Ọlọ́run tún jù lọ. Torí Ọlọ́run ló lè wí, Ọlọ́run ló lè gbò. Ọ̀pọ̀fọ̀ kọkàn máa já sára ni. Kí ni tí mo jíjá sára ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn Yorùbá mi yẹn máa lò ó sára rẹ ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀tán. Aláboyún lò, ìkókó lò, ìwọ tó bá fẹ́ràn àbòsí má lò. Ìwọ tó bá máa dìyàn sínú má lò torí pé ó fọwọ́ ara rẹ̀ síra rẹ̀. Ọ̀tán. Wọ́n dé nìyẹn, kíní kan èmi kà á fún ọ tó pé. Wọ́n wá sẹ́nu kẹ́m báyìí. Tọ́ba sáà ti ń lò wọ́n sátì báyìí. Ìnira bá àwọn tí ń bà ọ́ jẹ́. Ìnira yóò bá àwọn tí ń dínà mọ́. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Ìtúwọ́ ọlọ́jà ni. Ó dá fẹ́yìn òṣòwò. Ọ̀wọ́, òṣìṣẹ́ kan àṣàbọ̀ kan, ò ń béèrè owó ńlá, mo ló ti rí àlùjọ̀nnú ní ó gbé wá fún ọ ni.
sálùjọ̀nù lọ́bẹ̀ gbé wá fún wọn. Ibi iṣẹ́ tá a bá ń ṣe ń bẹ̀ là á bẹ lọ́hùn sí ní fi gbòòrò. Àgbẹ̀ ọ̀pálẹ̀, àgbẹ̀ òrólẹ̀, àgbẹ̀ ọkọlẹ̀, àgbẹ̀ lóhùn fẹ́ jẹ iṣu ọ̀jà wá láti sánmọ̀. Ẹ dákun ẹja fọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ kò jù bẹ́ẹ̀ lọ. Ọgbọ́n ọdún táwọn àgbàlagbà lónìí Ọlọ́run sì ń fàṣẹ sí. Ẹ gbọ́ ẹ lọ sí yóò sì bẹ́yìn náà lára mu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre o, bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà. Ìtajú ara ńlá ni ìwé àtegbò. Ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni tá à ń pè ní check-up. Bí check-up ti wà ní healing bẹ́ẹ̀ náà ló wà ní spiritual. Ta ni wòlíì tiẹ̀? A gbọ́dọ̀ ní wòlíì tiẹ̀ mọ̀nà. Ta ni pásítọ̀ rẹ? O gbọ́dọ̀ ní pásítọ̀ tiẹ̀ tó máa fọ̀rọ̀ lọ. Tó bá fẹ́ ṣubú wọn sọ wọn pé má gbà bíi ó sì dára rẹ mọ̀. Gbogbo ẹ̀dá ènìyàn tó wáyé ló ní mánúà tiẹ̀, mánúà tó gáìdì ìrìn àjò ayé wa. Lára mánúà tiẹ̀ nǹkan kan ló gbọ́dọ̀ jẹ ní. Lára mánúà tiẹ̀ aṣọ kan ló gbọ́dọ̀ wọ̀ ní. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ọmọ yàtọ̀ láàrin ogun ìdílé àti ègún ìdílé wọn ò mọ̀ o. Ègún ìdílé ègún a máa dogun, ogun a sì máa bí oògùn, oògùn a sì máa ba nǹkan jẹ́. Ègún tí ègún bá pọ̀ fún yàn, ègún àfọwọ́fà ń bẹ tí padà dogun sínú ayé ẹ̀dá. Ègún máa kójọ báyìí ni, ègún máa kójọ kí n má pẹrẹ wá. Ọbẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ègún. Orí ọmọbìnrin ní pé bọ̀dá ṣe ẹlẹ́fẹ̀ẹ́ mi ni àbẹ́ ẹ̀fẹ́ mi ń fi ọ ní ó fáìn náà ọmọ ò báàdì lọ́mọ náà orí torí pọ́mọ nídìí ó sì kópa òbò jẹ. Ìgbà tó òbò jẹ tán gbà yẹn ló tó mọ̀ pé ọ̀kàwé ọjà àjùlẹ̀ ọba kúdí lọ torí pọ́mù jáde yunifásitì. Mo tún jẹ kúdí tán ọ̀la jùlẹ̀ ó tún kan Deborah. Ó sì mọrú ọmọ tí àwọn ọmọ yìí jẹ́. Wọ́n wá jáde wọ́n gé èpè fún ọ pé lágbájá o àwọn ń sọ tàṣẹtàṣẹ kó rí báyìí sínú ayé rẹ̀. Ó di róbó o kọ́ máa mú jẹ lókù o ọ̀wá ni mọ̀ bí ogun ti wá. Bóyá ìṣẹ̀dá àwọn ọmọ yìí wọn èyí rẹ́ wọn jẹ. Bóyá ìṣẹ̀dá tiẹ̀ gan kì ọ̀kọ̀ gbarú bẹ́ẹ̀ kọ́ máa ṣe ó sì ń ṣe. Ó ti fọwọ́ ara rẹ̀ fa ègún tó dogun sínú ayé rẹ̀. Ẹ̀ ń tẹ̀lé mi, ẹ̀ ń gbọ́ mi yé, kò sì gẹnu. A dára fún wa o. Bóyá ẹ fẹ́ ra bóyá bíi tùràrí nǹkan kan lóríṣiríṣi tá a bá nílẹ̀ àyè wà fún yín láti rà. Wọ́n tó fẹ́ máa béèrè lórí iṣẹ́ tá a ti fi sílẹ̀ tipẹ́ àyè wà fún ọ. Wàá join private group owó ló fi wọbẹ̀ 10,000 ní tó o bá ti lágbára ẹ̀. Má fi mẹ́sẹ́jì kan lẹ̀ fún mi o. Ewé kíní kan ewé ọgbọ́ àti ewé námúnámú ẹjọ́ kí ni ìyàtọ̀ tó? Má bí mi o ìnídọ̀ lóhùn o. Àwọn dìdìrín kan dìdìrín ní ń pè wọ́n torí pé kò sọgbọ́n lórí wọn. Wọ́n wá lọ gbé fídíò wọ́n send ẹ̀ sí mi ní inbox ní WhatsApp. I want to get more information about this. Ṣẹ́rípórí wọ́n ti dàrú. Ṣẹ́rípórí wọ́n ti dàrú. Ìyẹn l'àkáǹtì nọ́mbà mi tó béèrè tó fún mi lówó pé bàbá ẹ̀ fẹ́ lè dákọ̀ mu tí ń sì ṣàdúrà fún ọ. Tó sọ pé ẹ tún ń bá mi ṣàlàyé sí lórí ìta àrò pé ọyá tó bá rí báyìí tó tọ̀ báyìí. Ọlọ́run tó ní ọ̀rọ̀ jò àdúrà ní kọ́ ṣáájú. Àbẹ̀ lọ́run ní kó tó fún yàn ní nǹkan. Àwa gbọ́n orí ìgbà lọ́fẹ̀ẹ́ lóòótọ́ la bá a nílé. Àmọ́ àwọn èyí tá a tún dààmú fún bẹ́ẹ̀ tá àwọn ń tọrẹ fún yín. Wọ́n wá jókòó kalẹ̀ ètì ẹ̀ oúnjẹ tọ́kì. O ní I want to know more about this. Ta ló foolish nínú èmi àti ẹ? You are foolish. Tó o bá foolish ni kó máa béèrè lọ́wọ́ èmi pé I want to get more about this. You are foolish. Ẹ má send message bẹ́ẹ̀ sí mi mọ́. Mo mọ̀ sọ ọ̀rọ̀ yìí jáde ni láti lè dẹ́kun àwọn èèyàn. Ẹ má ṣerú bẹ́ẹ̀ mọ́. Ẹ má ṣerú bẹ́ẹ̀ mọ́. Kódà kò bá làákàyè mu.
abala àkáyè mú yẹ́yẹ́ wa kò ní yẹ ẹlẹ́ tí wa ò ní sọ̀rọ̀ ṣe ń bọ̀ lọ́dọ̀ mi abá ti dé Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyé kù oníwọ̀ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà ọ̀tán tó bá ti pe nọ́mbà tí mo fẹ́ fi ilẹ̀ tí ò lọ mi ò sí Nàìjíríà nìyẹn bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tẹ̀lé rule and regulation mi tó bá fẹ́ ká jà tẹ̀lé o gbogbo àwọn ètò wa yìí tó bá tẹ̀ ọ́ lọ́wọ́ má dé mọ́lẹ̀ ìwọ náà pín fún àwọn èèyàn ẹbí ṣàǹfààní fún wọn ẹbí ṣàǹfààní àjùlẹ̀ kẹ́ má pa àfin polówó ṣùgbọ́n pọ̀lọpọ̀ ohun tá a ti fi sílẹ̀ tó ṣe nínú ayé àwọn èèyàn kò kéré tí wọ́n sì ń ṣàdúrà fún wa ẹlòmíì bùn wá ní nǹkan gbogbo mi ní nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ẹni ó bùn wá lẹ̀ ẹni ó bùn wá oríṣiríṣi mélòó la fẹ́ kà ọlọ́run ó tulẹ̀ àtẹ̀nà ìtìyín náà ṣe agbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ̀ ní wọn ò ṣe àbágídí mẹ́nìkan ẹni ọba rí i pé mo tá à ń fi ilẹ̀ fáwọn ó wúlò fún gbèsè ayé àwọn bàbá ṣe dáadáa àwa náà dúpẹ́ fún wọn náà bó o sì ṣe kọ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ +2348032983298 +2348032983298 +2348133155111 +2348133155111 nọ́mbà méjèèjì hotline mi nìyẹn ibẹ̀ ni mẹ́sẹ̀gì WhatsApp yẹn máa wọ̀ ẹ má lo nọ́mbà abẹ̀nẹ̀ fi mẹ́sẹ̀gì mi ní WhatsApp o ṣé nọ́mbà abẹ̀nẹ̀ tí mo bẹ́ filẹ̀ in case o lè jọ́ mọ bẹ̀nẹ̀ kọ́ bọ́ bá pè mí láti bẹ̀nẹ̀ mo sì wà Nàìjíríà yìí wọlé ṣùgbọ́n gbà tá a bẹ̀ rí bíi Swedi Fontredi màá ti wà lórílẹ̀‐èdè Benin lágbára Ọlọ́run níbo lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Benin ní kòtẹ́ èdègà kan níbi Túndé Motors ibi títí ń ta mọ́tò níbi ẹ̀yìn ọjà Adégà kan mi wọ́n ti ń ta àǹchẹ̀kẹ́ níbẹ̀ lọ́dọ̀ mi á dára fún wa ayé wa títí Dimash tí ń bọ̀ yìí wọlé ń dì á tún máa sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Benin lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ gbà lọ́wọ́ wa mo rò wípé mo ti tú pẹ̀lú gbogbo anybody pàápàá jùlọ ẹ̀yin ìyẹn wa tẹ́ wà ní abroad ó kù èèyàn méjì péré lágbára Ọlọ́run àwọn DHL wọ́n sì wà á kó bóyá ọ̀la sọ́túnla kò sì jẹ́ nìyẹn yóò yẹ wá kò ní yẹ̀ lẹ́ o ire o ire ẹ má gbàgbé pé mẹ́ta ní fún yín lọ́sàn-án yìí ẹ̀mí ètí lọ ẹ̀dúró ń bọ̀.